tí mo mọ̀ ni pé misunderstanding díẹ̀ wà láàrin ara wọn but misunderstanding tó wà láàrin ara wọn kò dé level pé a lọ wú òkú torí wípé ní ojú ayé bàbá àwọn méje làwa mọ̀ lọ́mọ wọn tí ojúlówó ọmọ wọn tá a mọ̀ so kò sí bàbá ò sì sọ pé ọmọ àlè lẹ́nu kankan gbogbo wọn ẹni ojúlówó ọmọ Akálà so kò sí reason pé a sì fẹ́ máa lọ wú òkú ní ìsìn láti fẹ́ máa sọ pé ta ni ọmọ ọkọ ta ni ọmọ àlè so gbogbo àwọn méjèèje nígbà dé oyún bàbá ń ló ṣe ojúṣe kọ̀ọ̀kan fún gẹ́gẹ́ bí bàbá sọ́mọ tá a sì mọ̀. orúkọ mi ni ọmọọba Jimoh Wasiu Ọlásùnkànmí Olùkàn. ẹ ṣe gan káàbọ̀ sílé agbára inú wa dùn láti rí yín láàárọ̀ yìí orí ètò Tẹpámọ́ṣẹ́ la wà ǹjẹ́ bàbá ṣé àwọn èèyàn lè mọ̀ yín dáadáa ọmọ ìlú wo ni yín lágboolé wo. ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ní agboolé ńlá Adéníyì Ṣọ̀ún Olùkàn lọ́jà àgbò agboolé bàbá mi ní lọ́kọ̀ọ́jú sí ààfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó túmọ̀ sí pé ọmọ ọba lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni tí ó sì rújú. tí ò rújú rárá ẹ jẹ́ bí yín báyìí iṣẹ́ wo gan lẹ́yìn láàyò gan láti ìgbà ọ̀dọ́ yín. ok ní ìgbà ọ̀dọ́ mi mo kọ́ṣẹ́ ní Adéwọlé Pharmaceutical Company tí wọ́n ti ń po oògùn. ibẹ̀ gan ni mo ti sálábà pàdé Adébáyọ̀ Àlàó Àkàlà. torí ọ̀rẹ́ wọn kan wà ọ̀nà àti ìdólógbé lónìí bàbá Jóná là máa ń pè wọ́n wá kọ́ṣẹ́ àgbàlagbà ní fi wá kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ Adéwọlé lọ́jà àgbò àwa ti lórí ọ̀fẹ́ wọn bá wa ń bẹ̀ ni àwa ti mọṣẹ́ yẹn ṣáájú àwa làwa máa kọ́ bàbá yẹn ní iṣẹ́ so tí olóògbé Adébáyọ̀ Àlàó wá s'Ògbómọ̀ṣọ́ wọ́n wá sọ́dọ̀ ọ̀rẹ́ wọn yẹn ní ṣọ́ọ̀bù rẹ̀ Adéwọlé ibi tí mo ti máa Adébáyọ̀ Àlàó wọn àti ìjọ òṣèlú ń gbà yẹn tí ẹ ti mọ́ra. tá a ti mọ́ra torí gbà yẹn ọ̀dọ̀ late Prince B.O. ọ̀kan láwọn of latest memory ibẹ̀ ni gan mo ti bẹ̀rẹ̀ òṣèlú mi bàbá mi ní. bàbá ọ̀kan láwọn. bẹ́ẹ̀ ni bàbá mi ni ẹ jẹ́ ọmọ ni bàbá mi jẹ́ fún wọn so ibẹ̀ ọ̀dọ̀ wọn gan ni mo ti bẹ̀rẹ̀ òṣèlú inú mi sì dùn gbígbà tí mo bẹ̀rẹ̀ òṣèlú yẹn lọ́dọ̀ wọn mo rí àwọn ẹ̀kọ́ kan kọ́ dáadáa lára wọn ìgbà tó lóye Adébáyọ̀ Àkàlà wá dénú òṣèlú tí wọ́n wá sọ́dọ̀ Adéwọlé lọ́gá wa sọ fún wọn pé ọmọ yín tẹ̀ mọ́ bámbíjọ tẹ̀ mọ́ ránṣẹ́ ọmọ ti di nǹkan ní òṣèlú ni wọ́n ṣe fix time bíi dọ́kẹ́ta mọ̀ wá pàdé wọn. ibi tẹ́yìn àti Àlàó Àkàlà ti tápọ̀ nù. ìgbà tí Ọlọ́run wá ṣe tó Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ lọ́dọ̀ wọn mọ̀ wá ṣe mú wọn wá sọ́dọ̀ bàbá ọ̀kan láwọn tó jẹ́ mẹ́ńtọ̀ mi láti gba ìyọ̀ǹda lọ́dọ̀ wọn láti máa tẹ̀lé Adébáyọ̀ Àlàó Àkàlà. gbogbo èèyàn ló mọ Ọ̀túnba Àlàó Àkàlà pé akíkanjú àtẹni tó tẹpá mọ́ṣẹ́ láti gba ọ̀dọ̀ tiwọn náà ni ṣùgbọ́n à ń gbọ́ nǹkan kan lórí agbágbé láìpẹ́ pé àkọ́bí wọn tó jẹ́ obìnrin ó ní nítorí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ogún pé àwọn fẹ́ kí ilé ẹjọ́ wú òkú bàbá àwọn kí wọ́n bá wọn ṣe test fún wọn káwọn ọmọ ọkọ àti ọmọ àlè ọ̀rọ̀ yẹn ó wá dàbí nǹkan lórí agbágbé wọ́n á wò pé gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ Àlàó Àkàlà nígbà ayé wọn ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ ló sì rí bẹ́ẹ̀. olóòtú yes sir. ṣe rí gbogbo nǹkan ńlọfẹ́ àdúrà gbogbo nǹkan ńlọfẹ́ àdúrà ìfẹ́ gan tí bá ń da fún yàn ọ̀rọ̀ yẹn fàdúrà nídàkejì náà ó ń fẹ́ àdúrà ọ̀rọ̀ yẹn fẹ́ àdúrà ìgbà tí orí agbágbé everybody ti rí kíní yẹn
èyí sì rò pé àwọn tó gbé sórí agbágbé èyí rò pé wọ́n ní oore ọ̀fẹ́ láti bi ọmọ yẹn náà léèrè ṣé àgbẹ̀ gbogbo nǹkan mẹ́ta bá rí lórí mídíà omi ojú òótọ́ omi ojú ẹ̀rọ òótọ́ mi lè wà nù rẹ̀ ṣẹ́gẹ́ mi. ṣùgbọ́n àwọn èèyàn ṣàfikún rẹ̀ ní tí mo mọ̀ ni pé misunderstanding díẹ̀ wà láàrin ara wọn but misunderstanding tó wà láàrin ara wọn kò dé level pé a lọ wú òkú nítorí wípé ní ojú ayé bàbá àwọn méje làwa mọ̀ lọ́mọ wọn tí ojúlówó ọmọ wọn tá a mọ̀ so kò sí bàbá òsì sọ pé ọmọ àlè nìkankan gbogbo wọn ẹni ojúlówó ọmọ Akálà so kò sí reason pé a sì fẹ́ máa lọ wú òkú ní ìsìn láti fẹ́ máa sọ pé ta ni ọmọ ọkọ ta ni ọmọ àlè so gbogbo àwọn méjèèje nígbà dé oyún bàbá ń ló ṣe ojúṣe kọ̀ọ̀kan fún gẹ́gẹ́ bí bàbá sọ́mọ tá a sì mọ̀ so tó bá ṣe pé nígbà ojú ayé Adébáyọ̀ Aláò Àkàlà ní controversy bá ti wà pé eléyìí kì í sọmọ mi mo gbà wò ni àbígbà tí olóyè Àkàlà kú tán ni wọ́n gbélé wa ènìyàn bet kí tí èèyàn bá fẹ́ ṣe nǹkan mí gbà mí kó lè kéèyàn lè bá fiyọ̀ sí nǹkan tí èèyàn ń ṣe kó lè dùn káwọn èèyàn lè bá wọn dá sí káwọn tọkùn lùlù àwọn èèyàn bí èèyàn kí wọ́n lè dá sí kí wọ́n lè pè wọ́n òní mo mọ̀ pé inú gbogbo àwọn méjèèjì kò sẹ́ni tí inú rẹ̀ ó dùn tí wọ́n sọ pé kí wọ́n wú òkú bàbá wọn torí pé gbogbo wọn náà ni wọ́n fẹ́rú ní wọ́n fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ lọ́jọ́ tí wọ́n sin bàbá wọn sọ́gbó ni ó ṣe wá dòní tí wọ́n á fi sọ pé ẹ jẹ́ ká wú òkú yìí o a fẹ́ wò bóyá ẹnìkan ló máa lè ẹnìkan ló mọ̀kọ́ so gbogbo wọn iná ni èdè ní òye àárín ara wọn pẹ̀lú ògo Ọlọ́run mo fi dá wa lójú everything will be resolved. ọkàn jẹ́ pé àwa oní ìwé ìròyìn àbúyọ ní kínní publicity àmọ́ fún nǹkan mi ń gbà míì. ìmọ̀ jagbára rẹ̀ lọ. ẹlòmíràn gbọ́ from the horsemark látẹnu ọmọ yẹn. even gan ìwé ìpẹ̀jọ́ yẹn gangan kọ̀ọ̀ka kọ́ńtẹ̀tẹ̀ ọkàn wo nítorí inú pépà. òun pépà náà ó sì fadùn sí tẹ́ẹ̀fì lè ka ìwé rẹ̀. èmi believe pé kò sínú ọmọ kan tí ó dùn láti wípé kí wọ́n wú òkú bàbá àwọn nítorí ogún tí wọ́n bá wá ń jà sógun bínú lọ́yà ṣe máa rí gbà mí nù àwọn míì náà ń bẹ tí ó burú jù bá lọ wọ́n rí sọ́ọ̀fù láàrin ara wọn. táyé ògbọ́npa rẹ̀ tí ò dórí agbágbé torí pé wọ́n ló kọ́ torí pé Adébáyọ̀ Aláò Àkàlà ó ló kọ́ so ìlọjẹ kiri eléyìí náà ṣe kìnnì kò wáyé dórí agbágbé mo fi ń dá wa lójú lágbára Ọlọ́run gbogbo ẹ yọ lọ odò yọ lọ mú mi. ẹ ṣe ìgbàdúrà fún iléeṣẹ́ yìí ní agbára lọ́wọ́ Ọlọ́run iléeṣẹ́ yóò máa gòkè ní torí iléeṣẹ́ Ìmọ́lẹ̀ TV ògbó lọ́jọ́ fún ìlú Ògbómọ̀ṣọ́ ògbó rẹ̀ náà ní wọ́n kún agbára lọ́wọ́ Ọlọ́run mo kí gbogbo àwọn tí ṣiṣẹ́ pátápátá látòrí ọ̀gá débi tó dé lágbára Ọlọ́run ẹ̀yin náà padà ní permanent site lágbára Ọlọ́run. ẹ ṣeun ẹ kú fẹ́ wa. lọ́wọ́ ẹni má fòwúrọ̀ ṣeré kó lè ní ìsinmi. ẹ káàbọ̀ sí iléeṣẹ́ ìròyìn Ìmọ́lẹ̀ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. nínú iléeṣẹ́ Ìmọ́lẹ̀ rédíò TV aláǹfààní àti máa ṣe ìwé ìròyìn tí a mọ̀ sí newspaper ọlọ́sọ̀ọ̀sẹ̀ ara wọn kò tẹ́ láǹfààní àti máa jẹ̀gbádùn rẹ̀ tí ẹ bá ń tẹ̀lé wa tí ẹ sì ń wò wá lórí ẹ̀rọ ayélujára wa náà nìyí. a tún ní ìwé ìgbàdégbà tí a ń pè ní magazine tó jẹ́ olóṣooṣù tó ti iléeṣẹ́ wa jáde iléeṣẹ́ Ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. You can watch our program live on Ìmọ́lẹ̀ TV Yoruba on Facebook and on YouTube, and you can also follow our social media accounts on Facebook, Twitter, YouTube, Instagram and TikTok. Ilé-iṣẹ́ wa wà ní ẹgbẹ́ supermarket Tasbeef oríta náírà ní ìlú Ògbómọ̀ṣọ́ àti inú ọgbà C&S secretariat Ashi Road oríta Bashorun ní ìlú Ìbàdàn. Ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. This is Ìmọ́lẹ̀ TV, a brilliant way to light your world.
Hello ọ̀rẹ́ wa. Gbogbo orí Facebook ló kún fọ́tò rẹ lánàá. Mo sì láìkí gbogbo àwọn fọ́tò yẹn o. Wo ọ̀rẹ́ mi. Bá a ṣe ń bi ni nìyẹn. Ó kúkú mọ̀ pé gbogbo fọ́tò tí mo máa ń yà tẹ́lẹ̀. Báyìí ni wọ́n máa ń wò. Bákan sì náà máa ń rí. Àṣírí mi ló fẹ́ mọ̀. Já mi sí ọ̀rẹ́ mi. Ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ photography studio ni mo ti ya gbogbo àwọn fọ́tò yẹn o. Bẹ́ẹ̀ni, ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ photography studio lẹ ti lè ya fọ́tò bíi commercial shoot, portrait shoot, wedding shoot, birthday shoot, video shoot, training, printing pẹ̀lú framing. Káyà àwòrán kó dúró rẹ. Káyà àwòrán kó mọ́lẹ̀ rẹ́kẹ́tẹ́. Káyà àwòrán kó má wò báibái. Gbogbo ẹ̀. Ó di ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ photography studio. Tòró nìkan ló lè ṣe. Ilé-iṣẹ́ wọn wà ní Ìmọ́lẹ̀ media house, Blue building, Tanimola along Okeanu Sabo Ògbómọ̀ṣọ́. For booking and enquiry, please call or chat 07041060176 tàbí 08036956116. Káyà àwòrán kó mọ́lẹ̀ rẹ́kẹ́tẹ́. Ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ photography studio. Gangan lọ̀gá. City Villa Real Estate tó wà nílùú Ògbómọ̀ṣọ́ tún ti gbé àrà mi yọ o. Sala promo 2025. Alẹ́ ọgbà. Ra ilé tàbí kó ra ilẹ̀ kí o sì jẹ́ ẹ̀bùn rẹpẹtẹ bíi àgbò, àpò rẹsì, gálọ̀nù òróró àti àwọn ẹ̀bùn lóríṣiríṣi fún ọdún iléyá tó wọlé dé yìí. Ní ilé-iṣẹ́ City Villa Real Estate, a ní a 4-bedroom luxury duplex with 2-room self-con, space quarter with gate house on 1,000 square meter land, a 3-bedroom luxury deluxe with gate house on 450 square meter land. Bẹ́ẹ̀ sì ni 450 square meter land wà fún títà on a special offer price. Real estate wà ní opposite Skitiam Hotel Òkè-Owódé, Ìrẹsà Aparo, nílùú Ògbómọ̀ṣọ́. 5-minute drive ni láti àfihàn. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 070-11-1493 tàbí 070-11-1463. Ẹ tún lè reach out sí wọn lórí cityvilla@gmail.com or www.cityvilla.com.ng. City Villa Real Estate ló ń kí gbogbo mùsùlùmí òdodo wípé a kú ọdún yìí o, ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Amínà yàrá. ilé yaba dèrò ọdún dé o. Gbogbo ẹ̀yin aráàlú Ògbómọ̀ṣọ́. Oríire ni mo mú tò yí wá. Iléyá promo láti iléeṣẹ́ Tajad Interior. Wọ́n ní kí n máa sọ fún yín wípé lásìkò iléyá yìí ẹ̀dínwó ti wà lórí gbogbo ohun tá ń tà nílé iṣẹ́ wa. Ìyẹn 50% discount lórí àwọn bíi upholstery chair, dining table, office table, bed frame, kitchen cabinet, closet, TV console, doors and frames, home-bar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ẹ̀dínwó ni lọ́dọ̀ Tajad Interior. Lásìkò iléyá yìí iléeṣẹ́ wọn wà ní New Summit After Parking Hotel Palace. Ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́. For more inquiry, please call 07061826661 or 07010187173. Tajad Interior ló ní kí n máa sọ wípé Barika the Sala.